Chief Honourable Chris Túnjí Ayẹni mo bọ́ yọ̀ mo bọ́ dúpẹ́. Chief Akọ́gun of Ìsàpá ni mo wí o. Agọ́gun Ìsàpá máa ń dá gọ̀jọ̀gọ̀jọ̀. Ẹni ọdún bá bá láyé kó kọrin ọpẹ́ f'Olúwa. Ẹni Èdùmàrè bá dá sí tó rọ́jọ́ ìbí ẹ̀ láyé bó bá kọrin ọpẹ́ f'Olúwa ọba kò léèwọ̀. Èdùmàrè ló wá pa ọmọdé òní mo bọ́ dúpẹ́ mo bọ́ yọ̀ púpọ̀. Honourable Chris Túnjí Ayẹni olóṣèlú tó ṣe fi yangàn náà lọ́jà o. Olówó tí ń fowó ṣàánú aláàánú aráàlú pátápátá. Àìmọye èèyàn tó ti ṣèrànwọ́ owó fún. Àìmọye ẹni tí ọ̀rọ̀ wọ́ orí ló ti ràn lọ́wọ́ lọ́lọ́kan òjọ̀kan tó fún lówó. Ọlọ́pọlọ pípẹ́ ni ọmọ Ayẹni dára nílé ó dára lẹ́yìn odi. Àṣeyọrí ńlá tó ṣe nílẹ̀ yìí kò lẹ́gbẹ́ rárá ọba làkèrènú káwalẹ̀ lódò. Alábàjọ tó fi fẹ́ lọ sojú wa nígboro Àbújá o. House of Representatives Àbújá ni mò ń wí o. Ìyẹn ní Ìrẹ́pọ̀dùn Òkè Ẹ̀rọ Ìsí Èkìtì Federal Constituency. Honourable Chris Ayẹni mo bọ́ dúpẹ́ mo bọ́ kọrin ọpẹ́ f'Olúwa. Adúmáradán ẹlẹ́yinjú ẹgẹ́ àgùntàn sọ́lò ojúgúrégé ojúre pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Èèyàn tó bá rí ọmọ bá pọ̀ wòrẹ́ èèyàn kò lójú ọ̀dà ọ̀yáyì púpọ̀. Ẹ̀dá tó bá sùn lálẹ́ tó bá jí láfẹ́ ẹ̀mọ́jú tó wá rí Chris Ayẹni kó ṣe mọ̀ pẹ́lẹ́ rẹ mọ́ bá wọn. Chief Akọ́gun of Ìsàpá land bọ́ ọ bá lè bá pàdé ẹbọ onítọ̀ ń dà. Ọmọ ògúrù gbẹgẹ Jagunlabi tí mọ́wọ́ so bí ẹran mo bọ́ dúpẹ́ mo bọ́ yọ̀ púpọ̀. Mrs Bámidélé Victoria Àkànbí mama di mama láti gbọ́rọ̀ Èkó lóní kí n mọ̀ kí ẹbí ọlọ́gbọ́n ẹ̀rú o. Mrs Bámidélé Victoria Àkànbí mama di mama from Lagos lóní kí n mọ̀ kí ẹbí ọlọ́gbọ́n Ìwọ̀fà. Ó ní àṣeyí sẹ́ẹ̀mọ́dún ọdún ayọ̀ lọ́mọ ṣe ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí í ṣe baálé ọrọ̀. Ó lọ jáwé pẹ́pẹ́ lónìí ó dìrọ̀ kó tẹ̀lé yìí pẹ́pẹ́pẹ́. Ó wà pẹ́ láyé láṣẹ Ẹlẹ́dùmarè ọba. Ojú rẹ̀ ò ní fọ́ etí rẹ̀ ò ní di ò ní yarọ ò ní yawèrè. Kó o gbọ́ bí olúgbógbó ti gbọ́ kó o gbọ́ bí olúgbógbó ti gbò kó o gbọ́ bí àgbàkan tó gbogbo tó fọmọ́ wú sagbára. Ọmọ wú yáyáyá ọ̀dọ̀ kìíní àníkú owó àníkú ọ̀rọ̀ lọ́dọ̀ tiẹ̀. Ẹlẹ́dùmarè ò ní jẹ́ ọ̀rá máa yé ó ní kó sàmí wìtìwìtì. Chief Honourable Chris Túnjí Ayẹni jẹ́ kí n lọ lé bàbá rẹ̀ ọmọ Ayẹni oyè ọmọ Arẹ́kẹ́ ọmọ alọ́rọ̀ nínú ọ̀gẹ̀dẹ̀. Jẹ́ kí n lọ sílé ìyá rẹ̀ ọmọ lọ́wọ́ ọ̀sà àrògbẹ̀dẹ̀ lójú ọ̀tá ìwọ lọmọ ọwọ́ mọ̀gùn ọmọ olóyè ìwọ tó sọ́dún ìwáṣẹ tẹ̀mí ìlágbára lọ́wọ́ Olúwa. Chief Akọ́gun of Ìsàpá land òdòdó ayọ̀ rẹ̀ ò ní rẹ̀ dànù.